Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Good day, everybody that is watching us all over the world. This is Face TV Africa. Nǹkan tá máa sọ lénìí, òun ni ọ̀rọ̀ tó ń lọ láàrin MC Oluomo, Koko Zaria, tí mo wo fídíò kan tí Saheed Osupa ṣe. Ó dàbí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé lóṣòdì, I don't know, but ó perform fún lóṣòdì at that time. And I'm very surprised nígbà tí mo rí fídíò yẹn, because mo mọ̀ pé Saheed Osupa àti Koko Zaria wọ́n close, they are friends. Accepted pé Koko Zaria àti MC Oluomo ń jà lọ́wọ́ báyìí. Kò sí bí ọ̀rẹ́ méjì ṣe máa wà láyé tí kò ní sí misunderstanding láàrin wọn. Even Saheed Osupa fún ara ẹ̀, òun àti MC Oluomo wọ́n ti ń jà sí for almost 10 years ago, or more than 10 years or 20 years self. And according to Saheed Osupa, àti kékeré ló ti jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn. Koko Zaria náà pẹ̀lú wọn àti àwọn boys tó kú tọ́jọ́ ṣe kékeré. But I don't know the reason why, because this is not Saheed Osupa tí mi mọ̀, because tó bá sọ pé Saheed Osupa inú èèyàn tó náà fún ní ọpọlọ pípé náà ní music mi nígbà wọn tó kò lọ́pọlọ, but inú àwọn tí mo tèmi rí kí n sọ bẹ́ẹ̀ pé tèmi rí as one of pé ẹni yìí ní brain, Saheed Osupa pẹ̀lú, because the way tó ṣe máa ń compose orin yẹn, everybody mọ̀ pé Saheed Osupa ń kọrin, and I love him for that. Tí àwọn èèyàn bá ń wo program mi dáadáa, wọ́n níbi like 2021-22 tá à ń ṣe àwọn program kan nípa àwọn onífújì, ẹ rí i pé mo máa ń sábà praise Saheed Osupa is because of pé he is very brilliant and very articulate. He knows what he's doing. But bóyá mistake lèyí tó ṣe yìí o, and that's the reason why I had to call him out. Now, kó túmọ̀ ẹ̀ ṣe. Ìdí ni wípé there are some things tí èèyàn máa ń ṣe ń gbà míì tíjà bá ṣẹlẹ̀ láàárín ọ̀rẹ́ méjì, ọ̀rẹ́ kẹta máa ń parí ẹ̀ ni. Accepted, mi ò ní Koko Zaria gangan ló parí ìjà láàárín MC Oluomo àti Saheed Osupa o, irọ́. But pẹ̀lú àwọn fídíò tí mo fẹ́ show yín, ẹ mọ̀ wípé ohun Koko Zaria láti jẹ́ kí ìjà parí láàárín MC Oluomo àti Saheed Osupa. Tí MC Oluomo àti Koko Zaria bá wá ń jà, èmi ò rò wípé ó jẹ́ kí Saheed Osupa kó dákun àbí kó gbè lẹ́yìn ẹnìkan fẹ́ nìkan. Accepted ọmọ méjèèjì ń jà, ìjà ọ̀gá lọ́jọ́ ń jà, ìjà ọ̀gá sọmọṣẹ́ ni. Torí mo mọ̀ pé Koko Zaria ó gbà fún MC Oluomo tán pátápátá. Tó bá wá ṣe àṣìṣe ní ìmẹ́ tó ṣàṣìṣe náà méjì, bó tó bá yẹ pé Koko Zaria ló wá ṣe àṣìṣe tí Koko Zaria bílí pé òun ò mọ̀ bóyá òun ṣàṣìṣe àbí kò mọ̀ bóyá ṣe tó gojú MC Oluomo, kò túmọ̀ sí kí Saheed Osupa kó máa compose orin against Koko Zaria. Ẹni tí a mọ̀ tó bòdì jù náà ní music, Saheed Osupa ni, ó máa kojú anybody. So but for the fact that pé Saheed Osupa wá ń kọrin against ẹ̀, àbí orin orúkọ Koko Zaria ń wọnú tó ń compose for MC Oluomo, ó wá ń dá padà, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Reason nìyẹn tí mo ṣe ṣe àwọn program yìí, torí pé ìjà máa tó parí. Ṣé tíjà bá parí, ṣé Saheed Osupa àti Koko Zaria wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ ìjà again ni? Because a sọ wípé nígbà tó wọn àti MC Oluomo ń jà ṣe ló ń dákun. Because to me, lórí ọ̀rọ̀ mátà yìí, it's a thing bọ́lá wọn ṣe bùn Saheed Osupa lórin tó, it's a thing tí Saheed Osupa lè wá àwọn nǹkan kan tó mọ weaking point MC Oluomo, ó jẹ́ mọ weaking point Koko Zaria tó lè bá àwọn méjèèjì parí ìjà yìí. Tíjà yẹn ò bá jẹ́ ṣe parí, kò ní wọlé wọnú orin tó máa so MC Oluomo àti Koko Zaria papọ̀. Máa play àwọn fídíò yẹn fún wa kẹ́ lè understand pé bí Saheed Osupa ṣe ní show tí ó ti compose orin fún MC Oluomo yẹn kò dá tó. Ó ní láti ṣe àtúnṣe láti make sure pé tó bá tiẹ̀ lè parí ìjà tó bá gbéjà yẹn le, kó má dá sí àárín yẹn, kó fa àwọn méjèèjì lẹ̀. Torí gbà tí MC Oluomo àti Saheed Osupa ń jà, Koko Zaria ò dá sí o. Bí ṣe wà ní oṣù fans Koko Zaria, but mo máa fẹ́ sọ reality. Koko Zaria ò dá sí. Anytime tí Saheed Osupa bá ń play orin, Koko Zaria máa ń lọ bẹ̀, ó máa ń náwó náà.
Saheed Osupa jẹ́ máa ń yẹ sí dáadáa. Why? Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀? Má gbẹ́jọ́ ẹtí kan. Àwọn méjì jọ ń jà ní jáde lórí ìdòwò tẹ́yìn kan bá sọ wípé orí ẹ burú ẹlòmíràn lè sọ pé orí òun náà burú orí ẹni yẹn náà burú padà náà kò mí pé bóyá pé jà yẹn ò ní parí mọ́ kò mí pé jà yẹn tó bá yẹ pé Koko Zaria tó gbé tó Koko Zaria ń jáde ó ń bú MC Oluomo kò jẹ́ lámọ́lẹ̀ tán most of the videos tó ń ṣe. Now àwọn ọ̀rọ̀ tí Koko Zaria ló jẹ́ ń sọ nípa MC Oluomo which is very bad kò sẹ́ni tó lè sọ wípé ọ̀rọ̀ tí Koko Zaria ń sọ ó dáa sí MC Oluomo but tèmi ni wípé kí Saheed Osupa kó má dá sí ọ̀rọ̀ àárín àwọn méjèèjì ìjà yẹn máa tó parí o gbogbo àwọn tí wọ́n ń gbè lẹ́yìn MC Oluomo tó ń pariwo ẹ̀ ìjà yẹn máa tó parí torí kò sọgbọ́n kí ọ̀rẹ́ méjì close dé level yẹn for the past 20-25 years or more than that tó jíjọ́ ń bára wọn pàápàá kó má sí misunderstanding kò sọgbọ́n kí MC Oluomo wò because when we call of MC Oluomo he is a very nice person accepted bó jẹ́ ìyárí gbóhùn ibi ìjà wà láàrin wọn kìnnìkan but kí Saheed Osupa kó má dá sí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n play fídíò tí mo rí tí mo yẹ sọ wípé kò dá kí Saheed Osupa dá sí àárín yẹn tí bá ti play fídíò yẹn then àṣẹmá wa padà wá again. Sílù ẹrù níyàwó torí kò ṣe má nì dandan ṣáni ká fi yọ sọ́bẹ̀. Sílù ọba ìlú kan ni ṣàrí Koko gbajúgbajà ṣàlò onígbà yẹn. Ìsúlẹ̀ àyà mo jọ push ọmọ ayé ní 90 ọba àsùnwání. Àbáwọ̀ ọ̀pọ̀ ló bá mi kà mọ́ ni. Bọ́sì lóṣòdì kó bá yẹ òṣòdì odò. Ṣòráwọ̀ eléyìí nà gbogbo òṣòdì dá. Òṣòdì lókè sóṣòdì òkè. Sọ̀rí elédè àwámú ìyáláyà àdìsábà kìs. Lóye sọ pé ká tó dẹni táyé ń fẹ́ ojú ti rí tó. Lókè mo ti lójú ẹ lóṣòdì. MC ká tó dẹni táyé ń fẹ́ ojú ti rí tó. Àwọn tí wọ́n ń ro kà fún jẹ. Ìka tó bọ́ wọn náà padà gé jẹ. Ṣùgbọ́n Ọlọ́run wá padà mú wọn. Adani táyé ń fẹ́ ojú ti rí tó. Adani táyé ń fẹ́ ojú ti rí tó. Àwọn táwa ń ro kà fún jẹ. Ìka tó bọ́ wọn náà padà gé jẹ mú bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá padà mú wọn. Ṣé ti ìdó ìsọ pé ó fẹ́ bọ́ni jẹ́ fún mi torí pé ó dárúkọ Koko Zaria ń bẹ̀ yẹn nínú láìní yẹn no wàá tún bẹ̀ yẹn ṣe ni Saheed Osupa wàá tún bẹ̀ yẹn ṣe ni má dá sí àárín àwọn méjèèjì má dá sí àárín àwọn méjèèjì tún ibẹ̀ yẹn ṣe ọ̀rẹ́ sáà dájú Pasuma náà tọ́lọ́run bá fún ọ lálágbára láti ṣe parí ìjà láàrin àwọn méjèèjì má dá sí Saheed Osupa má dá sórí ẹbọ ló mọ̀ pé tí Saheed Osupa bá dá sí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olórin dé láti fún orin ọ̀tẹ̀ adalẹ̀rù fún yàn so má wàá dá sí torí Koko Zaria fà ẹ mọ́ra ìwọ náà jẹ́ fa Koko Zaria mọ́ra níta ìgbà tí ìwà àti MC Oluomo ń jà wáyé tó ti wá jẹ́ nígbà tí MC Oluomo àti Koko Zaria ń jà sí ìwọ wá fẹ́ máa gbè lẹ́yìn MC Oluomo no Saheed Osupa má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún play kejì fídíò kejì. Ó ní Màlága Bangebe pé kò lè gànà sọ. Lókè síá. Màlága Bangebe ẹni lága Bangebe bí ẹni tó fàbò sí kò náà. Yáyà pa. Ọbẹ̀ tó fàbò sí kò náà ẹ̀ kò ní yí náà bọ̀ rẹ o kàkà kó jìnnà àrùpaná náà ni tí má bá ti kú ó yí pin náà nu Màlága Bangebe pé kò lè gànà sọ. Èsì yá mi ìlú mi àṣà mi èdè mi. Ìlàkàkà síá. Ó ní ní má ṣàbòsí ọ̀gá ẹ̀ àbòsí ò lérè ẹni lójú tì ẹni lórí ń fọ́. Àgbo méjì kò lè bú mi. Ó ní ní má ṣàbòsí ọ̀gá ẹ̀ àbòsí ò lérè ẹni lójú tì. Ó ní sọ pé kíni kí ló dé. Ó láṣọrí ló gbé ní fábórì. Àlàfáàrù kù ọmọ ìlú rẹ̀. Àyìnbó kíni kí ló. Ṣebí kálukú ló ṣe tiẹ̀. Gbogbo ìpàtẹ́rí ń lọ́pọ̀ lọ́wọ́ o. Ṣèbó ló lára jò bí inú. Ìgbà tí kìnìún wà ló tiẹ̀. Ẹ̀wọ́n lẹ́fẹ̀ẹ́ ló lára jù lẹ́jọ́. Irọ́ ni kò lẹ́jọ́ nú. Àdìgún ló ṣòdì èèyàn.
ṣọ́rántì àti ìdáde kìnìún kò ṣẹ̀yẹ lẹ́dùn máa rẹ̀ sí bàbá ẹ̀dùn jòrí má tún fi sí tó yẹ kó wọ́n bẹ̀. àjànàkú fojú ṣe owó ọ̀bọ yìí ṣùgbọ́n lọ́wọ́ mo ti mọ̀ ṣẹ́fẹ́ kọ́ skul nìyẹn ó ti bọ́ skul jẹ́ fún mi. MC wọn bara wọn nínú jẹ́ wọ́n dìtẹ̀ ẹlẹ́yìn ó ti gbọ́ ó ti gbọ́ ó ti gbọ́. yà ṣe ti gbọ́ ó fẹ́ borin jẹ́ fún mi ó fẹ́ borin jẹ́ fún mi kò sí kó má wọnú ẹ̀ wọ́n ti wọnú ara wọn for long Saheed Osupa kò sí nǹkan tó fẹ́ ṣe sí wọ́n ti wọnú ara wọn for long so the best thing ni pé the way tó ṣe lè bí nǹkan tó lè fi lè bá wọn parí ìjà òun ni kò wá má dákún jà yẹn kò sọgbọ́n kíjà má wà láàrin ọ̀rẹ́ méjì ìwà àti ẹ jàre náà ẹ jẹ́ parí ẹ̀ bí òun àti MC Oluomo bí Koko Zaria àti MC Oluomo ṣe máa parí ìjà yẹn òun ló máa wá òun ní dákun níbi orí stage mi ní o dákun but àwọn ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu ẹ nínú àwọn orin tó ń compose yẹn ó fi hàn pé òun gbè lẹ́yìn MC Oluomo tí kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta bó ṣe máa parí ẹ̀ ló máa wá a ní ìjọba ìlọ lórí ètò Facetv Africa a tún máa kàn sí yín tó bá tún yá orúkọ mi ò yí padà ọmọọba Oyèyẹmí Lẹ́kùtì ó dìgbà kan náà. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.